Hi guys, I welcome you all to SP Media TV. Kábíyèsí, kábíyèsí, kábíyèsí. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè tó fún wa láǹfààní láti wà níbí lónìí. Ọba tó gbà wá láàyè gẹ́gẹ́ bí alààyè láti fi ọlá àti ẹ̀yẹ fún ọmọ wa. Yorùbá bọ̀ wọ́n ní ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ káfílẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíì tó ṣe bí òwe ẹ̀yin bàbá mi. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó gbà wá láàyè lónìí gẹ́gẹ́ bí alààyè. Gbogbo alààyè tó wà ń bí tó wò ó pé láti January títí di December Elédùmarè ò ṣe àwọn lókù. Ẹ bá mi mú ọwọ́ yín méjèèjì ẹ jẹ́ kó kanra wọn kẹ́ máa pàtẹ́wọ́ yẹn. Mo mọ̀ pé mi ò tó sọ pé kẹ́ ẹ pàtẹ́wọ́ tí ò bá sí microphone lọ́wọ́ mi ẹ̀yin náà lẹ bí mi. Lẹ́yìn tá a kí Elédùmarè tán mo kí bàbá mi kábíyèsí. Àrẹ̀mọ ará akémàjò méjì àjọgbẹ̀rú màjọgbẹ̀kọ ẹrú ní sinmi ẹ̀kọ́ kì í sìn nìyàn. Lékè ilé ìyá rẹ̀ aṣebóńdọ́kọ abìnrin àgbèrè lẹ́sẹ̀. Ìyá òdọ́kọ rí ìṣe ẹ̀ ní kerewu ìjígi alábàjá ṣẹ̀gì abàjà nídùbú ọmọ òkun kẹ́nù. Kábíyèsí Aláké orí Ẹ̀gbá ọba Michael Adédọ̀tun Àrẹ̀mú Gbádébọ̀ ẹ bá ń ṣe kábíyèsí fórí adé o. Olúwa mi ọmọ olódò kan òdò kan ó ṣàn wéréke ó dọ̀yìn kò lé ọṣilẹ̀ ó dàbàtà. Kábíyèsí adé apẹ́ lórí bàtà apẹ́ lẹ́sẹ̀ rùkẹ̀rẹ̀ àpò lórí àṣìṣe ẹ̀bí ẹ̀sìn ọba àjòkò pẹ́. Ẹ bá ń ṣe kábíyèsí fún bàbá wa ọba Dr. Adédàpọ̀ Tẹ́jú Oṣó. Ẹ bá ń ṣe kábíyèsí o. Bàbá mi tó ti fẹ́ bọ́ bàtà ó fẹ́ sọ bàtà lù mí láti bẹ̀yẹn. Ṣé bí mi mo ní bàbá mi? Èmi nìkan kọ́ mo ní wọ́n. Kábíyèsí ẹ̀ pẹ́ fún wa. Kábíyèsí ọmọ olówó òdúró ajífẹ́ pé ṣeré ọmọ èpè ọjà. Ará òru kì í ránwọ́ àwí ìmẹ́nu kúrò náà ní tòwó. Kábíyèsí mo kí ẹ kú kalẹ̀ ẹ kú ìtọ́jú àwọn olórí o. Adé apẹ́ lórí bàtà apẹ́ lẹ́sẹ̀. Rùkẹ̀rẹ̀ àpọ̀ olórí àṣìṣe ẹ̀bí ẹṣin ọba àjòkò pẹ́. Kábíyèsí ọmọ arìngbẹ̀rẹ̀bẹ̀ ní ẹgbẹ́ ń dùn ẹgbẹ́ òkúkú dùn wọ́n òpònú èèyàn náà fẹ́ kí. Ẹ má jòkó ọjà sílé òwú torí bẹ́ẹ̀ bá jòkó ọjà sílé òwú bí ò bá gbógun ẹrú á sì bèjì gba ìwọ̀fà. Kábíyèsí àwọn baba yín láya lógúnlógún wọ́n ní lọ́gbọ̀nlọ́gbọ̀n. Wọ́n ní kí ló dé tí wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n ní torí pé ọlá ń bí wọn ńlá ọlá ń bí wọn pọ̀ ọlá ń bí wọn kí n lé baba yín. Kábíyèsí mo kí ẹ kú kalẹ̀ o. Bàbá mi Balógun mo kí ẹ kú kalẹ̀ lẹ́ẹ̀kan sí i. Bàbá mi Ìgbèyìn ojú orúṣí kìtì ẹ má fowó oríkì ránṣẹ́ ẹ má wọ̀rí dọ́là ni wọ́n àgbà. Ọmọ alágbó wọ̀rọ̀wọ̀rọ̀ mámú ti wá wà. Kábíyèsí ẹ̀ pẹ́ fún wa o. Adé apẹ́ lórí bàtà apẹ́ lẹ́sẹ̀ kábíyèsí mo kí yín o. Kábíyèsí Aláké ilẹ̀ Ẹ̀gbá. Kábíyèsí Ọ̀ṣilẹ̀ òkè ọ̀nà. Kábíyèsí Olówù tìlú Òwu àti Balógun Ẹ̀gbá. Mo fẹ́ tọrọ nǹkan kan lọ́wọ́ yín. Ẹ wò pé ọmọ yìí ó tún fẹ́ tọrọ nǹkan lénìí. Ó máa ya gbogbo yín lẹ́nu pé ẹwà ìdè tún wá ṣe MC ṣèbí Sunday ní event ẹ̀. Àfi kí n wá ṣe ètòrí bọ̀dá mi Ṣàràfà. Ìwúrí gbogbo Ẹ̀gbá ni wọ́n. Ohun tí mo fẹ́ tọrọ lọ́wọ́ yín rèé. Wọ́n lè má fẹ́ kí n ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ó di dandan ká ṣe. Kábíyèsí ìgbà tí mo wá bá yín pé a fẹ́ ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún èèyàn 1000 wípé mo fẹ́ kọ́ ọ̀dọ́ àti àwọn obìnrin 1000 bọ́n ṣe ń ṣe iṣẹ́ àdìrẹ láti lè dojúkọ ayédèrú àdìrẹ tó fi àrínfín wá ká wa mọ́lẹ̀ Ẹ̀gbá nítorí pé tá a bá lajú wálẹ̀ tádìrẹ ṣàyín dẹ̀ ká wa mọ́ àbùkù wọ́n fẹ́ kàn wá lábùkù. Kábíyèsí Aláké ilẹ̀ Ẹ̀gbá mo mọ̀ pé ẹ̀ẹ̀kan fẹ́ já mi láyà ni wípé Adéjọkẹ́ 1000 pọ̀ báwo ló ṣe fẹ́ ṣe ẹ wá fi àṣẹ ọba ẹ fi tì mí lẹ́yìn ẹni kí n máa lọ kó máa ṣe é ṣe ṣùgbọ́n mo mọ̀ pé ẹ̀yin náà á tún dáwò pé 1 2 3 4 5 ọ̀npẹ̀yẹmí tó fi dórí 1000 la fẹ́ kọ́ ní ẹ̀kọ́ àdìrẹ a dẹ̀ máa dá wọn lókoòwò. Ṣùgbọ́n kábíyèsí yàtọ̀ sí pé mo láyà bí àwọn bàbá mi ohun tí mo fẹ́ tọrọ ni pé mo fẹ́ kẹ́ ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ ọ̀tún Ẹ̀gbá olóyè àgbà Ègùnjọ̀bí ẹ bá mi gbogbo ẹni tó wà níbí ẹ bá mi pàtẹ́wọ́ fún wọn ẹ jọ̀ọ́ ẹ bá ń pàtẹ́wọ́ yẹn. A dẹ̀ lọ bá ọ̀tún lẹ́kọ̀ọ́ pé ọ̀tún a fẹ́ kó èèyàn 1000 tó rádìrẹ ṣáyín nífẹ̀ẹ́ kó bá wa àwa fẹ́ kẹ́ ẹ bá wa train èèyàn 50 wọ́n wojú mi báyìí wọ́n ní 50 báwo yọ 50 kúrò ó dẹ̀ ṣe 150 ẹ bá mi pàtẹ́wọ́ fún wọn 50,000 lèèyàn kan 50 times 150
bá a bá rẹ́ni tó ṣe ẹ̀jẹ̀ á kí àìmọye àwọn èèyàn tó lọ sọ fálákẹ́ pé máa ṣe 1000 yẹn bàbá mi lẹ́yìn ọlọ́run ẹ̀yìn rẹ̀ mo tún rí ohun kò rẹ̀ nìkan o ṣùgbọ́n a dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé 1000 yẹn dẹ̀ ṣe é ṣe ẹ bá wa pàtẹ́wọ́ ẹ pàtẹ́wọ́ fún Lẹ́gbà a dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo kí gbogbo ẹ̀yin àlejò wa káàbọ̀ lẹ́ẹ̀kan sí ẹ má bínú ọ̀rọ̀ Adire jẹ mí lógún nítorí Olúmọ kò ṣeé ṣírù ńgbà tí wọ́n dẹ̀ ń kó Adire ṣáínì wá ká wa mọ́ nítòkú ẹ jẹ́ tún fẹ́ léèkún lánàá bàbá mi tún ti pé kán la laago kábíyèsí ẹ ṣe ilé ògbóni kéńtà wọ́n wá ń laago wọ́n ń pé kéré o akónílé akálejò wọ́n fún wa di December 31st láti kó ayédèrú Adire kúrò ní ìlú Abẹ́òkúta ẹ bá mi pàtẹ́wọ́ fún gbogbo ọba Lẹ́gbà ẹ pàtẹ́wọ́ ó dà pé ẹ mọ ohun tó ṣẹlẹ̀ ẹ̀yin bàbá mi ẹ pẹ́ fún wa ojú àṣà kì í ríbi tàwòdì kì í rọrùn ojú yín ò ní ríbi adé á pẹ́ lórí bàtà á pẹ́ lẹ́sẹ̀ ìrùkẹ̀rẹ̀ á pọ̀ olórí á ṣiṣẹ́ ẹ̀bí ẹ̀sìn ọba àjòkò pẹ́ bọ́dá mi Ṣàràfà mo kí yín ẹ kú oríire máma ẹ kú oríire Elédùmarè á jẹ́ kẹ́ ẹ pẹ́ fún wa bẹ́ẹ̀ ti wá sọ̀kalẹ̀ ó dẹ̀ ń wò mí lábẹ́ ẹ̀gò má wò mí lábẹ́ ẹ̀gò a máa sọ congratulations to you sir mo kí gbogbo ẹ̀yin àlejò wa lẹ́ẹ̀kan sí ẹ bá mi ẹ pàtẹ́wọ́ fún mi ẹ pàtẹ́ iṣẹ́ ìlú ni mo ṣe iṣẹ́ Ẹ̀gbá. ẹ bá mi wọ ẹwà èdè látẹwọ́ ọ̀rọ̀ Ẹ̀gbá kò ṣe é yẹ̀ síbi kankan àfi ká gbé e lárugẹ and ọ̀rọ̀ tí ẹwà èdè sọ ló rán mi létí ohun tí bàbá wa Adire tí wọ́n sọ kí Ṣẹ̀fíù kí ó tó gun orí kìíní ẹ jẹ́ ń gbọ́ bẹ́ẹ̀ ni ìdí ẹ̀ tí Ẹ̀gbá ṣe parapọ̀ lónìí ó ní pé eléyìí ti wá ní àbíbákọ́ ọmọ ẹni kò ṣe ní bẹ̀bẹ̀rẹ̀ nílé ayé yíyó dẹ́kun ọmọ ẹni kò ṣe ní bẹ̀bẹ̀rẹ̀ káfí ilẹ̀kẹ̀ sí tọmọ ẹlòmíràn tẹ́ni o Ṣàràfà ó ṣe orí ààrẹ dákun o ọmọ ẹni kò ṣe ní bẹ̀bẹ̀rẹ̀ ọmọ ẹni kò ṣe ní bẹ̀bẹ̀rẹ̀ nílé ayé yìí ó dákun ọmọ ẹni kò ṣe ní bẹ̀bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ló sọ òpùrọ́ ọmọ ẹni kò ṣe ní bẹ̀bẹ̀rẹ̀ káfí ilẹ̀kẹ̀ sí tọmọ ẹlòmíràn tẹ́ni o ìṣọ̀láyé ó ṣe òjàre dá. Ladies and gentlemen, at this point, at this point, let me bring on stage another son of Egbaland, our icon. Tẹ́lẹ̀ ọmọ oko là ń pè é, ṣùgbọ́n ẹni bá wò dáadáa sí ó ti di bàbá oko. This is one of the various talents that Egbaland has produced and is parading globally. Please join me as I welcome Chief, High Chief, Chief, Moti, Onikomati, Umbewa, Onikamati, Banjasi fún. Kábíyèsí mo kí ẹ̀yin bàbá mi lẹ́ẹ̀kan sí ẹ kú oríire o gbogbo àwọn ọmọ yín nílẹ̀ Ẹ̀gbá wọ́n ń ṣoríire lágbàáyé àdúrà yín á túbọ̀ máa gbà lórí wa. Ladies and gentlemen, please permit me to bring on stage my dear father. Ọba nímọ̀dé ọmọ korowa ọmọ tagbata ìkọlẹ̀ rò lọ́ba. Ẹni mọ̀rin ọba àrìn àrìn fẹ́fẹ́fẹ́ ẹni tí ọmọ ọba àrìn àrìn sọ́kọ̀ korowa. Òdòmọdé ìyàwó tún rojú ẹnu rẹ̀ ó jàre. Ó fagada yọ. Ẹ bá mi pàtẹ́wọ́ fún Alhaji Ṣẹ̀fíù Àlàó Bàbá Oko.